Àyìndé ọmọ kúndùn Ọlálékan tí sọjọ́ bí lónìí Àbímbádé mo ló kú ọdún ó sì kú àṣeyẹ òjò dákun mọ́ dágọ́jọgọ́jọ ní ọdún ẹ̀ lóde ìwọ onírẹ̀lẹ̀ ọmọ ọ̀gá ni àrídùnnú rẹ̀ wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ Àyìndé o mo pé o kú ọdún tuntun o kú ìgbà tuntun o kú àrà ọ̀tun ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ ìwọ ò wá ní báwọn kú ní ìwé àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ yóò sì mọ́lé ní lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó Àyìndé o wà á gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì wà nípa ọ iṣẹ́ rẹ̀ wà ní dojúrú ọ wà á mọ̀ rí ṣe ni àìsàn wà ní kàn ọ ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú wà á dàgbà wà lógbó nílé ayé wà á bẹ́gbẹ́ pé wà á lálùyọ ni lọ́lọ́lọ́hùn ọba òhòrè gangan Àbímbádé àtọ́kẹ́ adé ló rán mi wá bí o iye òun ló rán mi wá àtọ́kẹ́ lónìí wá kí ọ lónìí gbèjègbèjọ wípé òkú ọdún olóòkú ọdún ó sì kú àṣeyẹ ni ó ní kí n kí ọ kórè ó ní bóun dénú gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ òpó múlẹ́rọ̀ mọ́ jà lẹ́kàn ọmọ Apomu sùúrù ọkọ̀ ló bántí mẹ́bí wọ́n lọ́mọ arówó ràdé ọmọ asunkún gbàdé ọmọ ajíbọ̀sùn ọmọ òdòdó gègé ìwọ ni mò ń ké sí lọ́wọ́ ojàre kàn gbé mi sọ́nà lápòmù ìyẹn ìṣọmọ tèmi aláàfin ajífowórá ṣáni ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni bàbá tí ní kẹ́ni mẹ́fà kú rè o Àyìndé o ìwọ lọmọ ẹ má ṣe mí ọmọ ẹlòmíì ni ẹ ṣe nílé bàbá ńlá bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni Àyìndé mo ló kú ọdún Ọlálékan mo ló sì kú àṣeyẹ ni Àbímbádé ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tán bá ní ta ní nǹkan ewì kí ọlá tẹ̀kàn mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibulai tara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.